fẹ́yẹlé. Ó jẹ́kù fẹ́yẹlé. Òròfó ewé jẹ́kù fáwọ́kọ́ sílẹ̀. Òkété tó dàgbà ọmọ rẹ̀ ló máa mú ẹ̀. Ni mo lówó ni mo lọ́lá. Èbí nítorí ọmọ lòun la ṣe fi ṣiṣẹ́. Kí n lọ tẹ́tẹ́lẹ̀ máa yeye máa ka kéékèèké. Àdàbà jẹun kù fẹ́ lé sẹ́. Ṣé máa rè é? Òrófó jẹun fáwọn kó. Òrófó. Ìwọ ló mọ̀. Ìwọ ló gbàṣẹ ológun. Alárùbọ̀ lèmi tèmi. Kálá, kàtà, káfowó ẹ̀ ṣe nǹkan gidi. Ìwọ ló gbàṣẹ alọ́ọ̀dẹ tòrutòru. Ṣé wàá mọ̀ pé torí ẹ̀mí àti dúkìá tí káràkátà ń kójọ òun ló ṣe di dandan kọ́ mọ́ gbàṣẹ ológun. Ìdáàbòbò ṣe pàtàkì tí ò bá sí ìdáàbòbò gbogbo nǹkan táláròbọ̀ fún ogún ẹ̀ kó jọ pátá ló máa ṣòfò. Steven. Sá. Ó jọ bíbí ìmúmu. Gbogbo ọ̀rọ̀ pátápátá ló lé sí lẹ́nu ẹ̀. Àfi tó bá fẹ́ fèsì. Àbí o. Ṣàlàfíà ṣàlọ́. Àdúpẹ́ fọlọ́run. Báwo lára yín báyìí? Mo ti bẹ́tà dáadáa. Dókítà mi gan ṣẹ̀ṣẹ̀ kúrò níbí. Ó wá check mi. Fantastic. Pé mo wà ok. Èmi ti múra àti jáde ní tèmi. That's good. Àbí o, àbúkú rí bí yẹ̀ wọ́n sí. Èyí tó important ni pé kọ́lọ̀ ń ṣáà máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn. Àmín o. Kọ́lọ̀ máa jẹ́ kára àìsàn tó máa gẹ́mi wa kúrú. Àbí tó máa sọ wá dá láàbò ara. Àmín. Ṣẹ́rí ọwọ́ tó ṣẹ́gun sí báyìí òun ló máa gbádùn ẹ̀ lágbára. Àmín. Wo lè ṣẹlẹ̀ náà mo ní ṣé o láìkẹ́. This is so sweet. Ẹ mọ̀ pé green ni kọ́lọ̀ mi. Gbogbo àwọn léèsì yín ló ṣàǹṣe kámi. Ẹ ṣe jẹ́ kúkú máa kó gbogbo ẹ̀ lọ. Ó máa kó gbogbo ẹ̀ lọ kó wú sèmédégbòn àrìn o. Kí ló le tó bẹ́ẹ̀? Kí la ti ń ṣaṣọ lọ́jọ́ ọba? Ṣé tọ̀wọ́n epo ni àbá ìrówó rà? Ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé owó ilé là ń lò a ò yáwó fi ṣe. Tinú ọlá ẹnu ẹ ti dùn. Bóyá torí mo máa ń foyín mẹ́kọ̀ọ́. Tí gbogbo ẹ lọ, oúnjẹ aláàrẹ̀ ṣì náà ni. Bẹ́ẹ̀ni. Èmi ò dẹ̀ ń ṣaláàrẹ̀. Dókítà sọ pé ṣákálá la mi dá. Ok. Bọ̀ gbogbo ẹ̀ náà níwọ̀ntúnwọ̀nsì ni. Ok. I'm actually sorry, excuse me. Yes, WO2. Is RSM in the office? Okay, go and give the message to him. All right. Ó ti dà bẹ́ẹ̀. Èyí gan ni màá gbowó mi. Wọ́n ti rọ́ ní gbèsè mi lónìí. Ẹ ṣe sùúrù ẹjọ́ tó lọ́nà ẹ̀ka fẹ́ gùn tó lè tó. Ẹjọ́, màá san gbèsè mi, please. Ẹjọ́ ìgbà wo gangan ló wọnú ilé yìí tó ò béèrè mi rárá tó bá ṣàtidé wá jókòó tí bàbá ẹ̀ máa rojọ́. Mọ́mí ẹ̀ má bínú torí Ọlọ́run. Ẹ ṣe mọ̀ pé tí èèyàn bá ti rí ọlọ́rọ̀ yàn sọ̀rọ̀sọ̀rọ̀ lèèyàn máa ń dì. Èwo ló bẹ̀ sí? Ewu wọn ò mọ̀ pé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ owó. Ṣé owó òòrùn náà ọ̀rọ̀ tó sọ yẹn? Ó jókòó tí bàbá yẹn ti di problem. Kó ṣáàdì kó wọ yàrá ẹ̀ lọ ni. Ṣé kò yẹ kó dòjò bú ni? Ṣé bá yọ bí ni? Ṣé wàá ókè? Ẹ̀pẹ̀lẹ́. Ìyàwó. Ṣé wàá okay? Mo wà pa. Ẹ̀gbọ́n kọ́? Àlàáfíà. That's good. Pẹ̀lẹ́ ọkọ mi kí ló wá fẹ́ jẹ báyìí kí n sáré bẹ́ẹ̀ sí. Nǹkan tí dáàdì bá ti jẹ ni màá jẹ. Ẹ má wọ ẹ lè sá fún mi. Ẹ lè sá fún mi tí mo sá lọ. Ẹ̀gbọ́n mi kọ́. Jàrú lóde yìí. Ṣọ́ọ̀ṣà kí ni orí ẹ̀? Báwo ni wọ́n wá sílé tó ń pè mí tó sọ fún mi? Ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí sá. Ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Kí ló wá sílé táwọn yòókù ẹ̀ wà ní school? Wá mọ èèyàn mọ́ mi. Ẹ̀yin wá mọ èèyàn mọ́ mi. Gbogbo àwọn girls yẹn kò tó yín àbí? Ẹ̀yin abẹ́rẹ́ pé mo kì í máa rí yín lórí Instagram bẹ́ẹ̀ ṣe máa ń ṣàṣì. Tẹ́ máa tọ àwọn girls yẹn. Ẹ ṣáà rọra. I'm boy no pimples. Yellow Be careful. Be careful.
ẹ má bínú ẹ wò mí ò ní lè wọlé o ẹ bá mi kẹ́gbọ́n mi. ṣé ó máa dákẹ́ kọjá wájú ilé ọba kẹ́ má kí ọba. mo mọ̀ pé kò dáa ẹ má bínú sí mi. no problem mo máa explain fún wọn. ẹ bá mi kí wọn. ọkọ máa understand. all right. gba ní 10,000. ẹ wo ẹ gbà ẹ bá mi fi ra nǹkan. ẹ ṣẹ̀ṣẹ̀ bí ọkọ gidi. mo mọ̀ pé máa bù mí. ẹ mọ eléyìí máa tó expire o. mo ti gbọ́ màá rí ní rẹ̀. ẹ máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. our husband has gone mad again. yọkí kí ló ń try láti sọ náà ṣó wa ókè ṣá. kí ló jọ létí ẹ. very much okay. èmi àtàbúrò ọkọ mi jọjọ náà nǹkan tẹ́bí tẹ́tí méjì ògbúdọ̀ gbọ́ kí ló fẹ́ sún mi débẹ̀ ọlọ́run máa jẹ̀rọ gbèrègèlè òṣì. ṣòro kò sí nǹkan tí ò lè ṣàìsàn débẹ̀. lóòótọ́ ni mo sọ fún ẹ. ṣé tiẹ̀ wà àbí ti pé àbúrò mi dúró dára ó fáìn lọmọkùnrin ni ìyẹn gan lásán ó tó sún ẹ débẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ ó tó sún ẹ débẹ̀ ipò tó ní ó tó sún ẹ débẹ̀ àbúrò mi tó tún wá jẹ́ pé ọ̀gá sójà ni ọ̀gá sójà pẹ̀lú bóyá rí yẹn ṣùgbọ́n àwọn sójà tó ń wo pátápátá yẹn gbogbo ejò jíjẹ ni. ọ̀gá sójà tó jẹ́ àbúrò títí ẹ oníkèmí máa ṣe nǹkan fún what are you trying to say are you okay. kí ló jọ létí ẹ tinú sọpọdé ló ń pè mí ni wò ó Tinúọlá má fi nù mí mo mọ̀ jẹ ó dà sọ fún mi báwo lẹ́yìn méjèèjì ṣe rìnrìn gbèrègbèrè tẹ́ ṣe pàdé. báwo lèmi àti àbúrò ọkọ mi ṣe rìn gbèrègbèrè tẹ́ pàdé ṣé stranger ni mo gbé wá bá ẹ nílé ní àbí. ẹjọ́ ń tajà ni. bí báwo. ìwọ fẹ́ ṣe sójà. a ní sùúrù náà. ẹjọ́ lọ síbi kan ni. ní sùúrù. sọ fún mi ni mo fẹ́ gbọ́ ni. ọmọ mi ọkùnrin ní tèmi ṣiṣẹ́ jẹ́jẹ́jẹ́ ni explain fún ẹ tó bá fẹ́ gbọ́. mo lọ sọ́dọ̀ ìyáálé mi mo dẹ̀ bá àbúrò ọkọ mi níbẹ̀ ó ṣàmọ̀ pé mi ò gbé mọ́tò kúrò nílé nígbà tí mo dẹ̀ rí wọn mo dẹ̀ ní òkè ọlọ́run ṣeun o ẹ kúkú gbé mi délé o kẹ́ni wàá máa wo ọmọkùnrin yóò kọ́ ó lóun ò ní gbé mi délé o wípé irin òun ò tiẹ̀ jọ mọ́ sáìdì bíbá ẹ̀ rárá èmi mo sọ pé dọ́dọ́dọ́dọ́ o pé kọ́ gbé mi délé. ẹnu sàn ẹ tó bá rí tó ń tẹ́wọ́ lọ́tún ló sì wọ́n ní mọ̀ pálábò sí ẹ̀dá ni ẹ ó dá sọ fún mi èwo ni ti owó tó tún kọ fún ẹ sọ fún mi kí ló ń pa lẹ́rìn. ìgbà wo lẹ di CCTV ṣé òun yọjú lójú wíńdò níbo ló ti rí ló sí gbogbo yẹn ṣé ó ń ṣòro ọlọ́run dúró náà tó rò kọ́ ti ẹ̀ halẹ̀ mọ́ mi o kí ló ṣẹlẹ̀ gan-an ṣé ó ti pọ̀jù tí máa gbàgbúrò ọkọ mi bá gbé mi tí mo máa ní òkè tí mo dẹ̀ yọ sí lọ́rùn o wípé ẹ ṣáàrí pé mi ò rówó epo o ẹ fún mi lówó epo o táàbúrò ọkọ mi dẹ̀ fún mi lówó epo ṣé ó ti pọ̀jù ni. Tinúọlá Ayọ̀káyọ̀ ló ń yọ yẹn Ayọ̀káyọ̀ ni because tí o bá dá Ayọ̀káyọ̀ lójú àwọn ẹbí mi ṣé wọ́n sọ fún mi kí wọ́n tó jáde nílé pé ọkọ mi o mo fẹ́ jáde o mo dẹ̀ fẹ́ gbé mọ́tò yìí jáde kò sí epo nínú ẹ̀ wọ́n á ní nìyí. pẹ̀lú àkáyọ̀ ń tẹ́wọ́ pẹpẹ òṣì. àbúrò ẹ̀ tán bí ilé ẹ̀ tí má gbowó lọ́wọ́ ẹ̀ mo ti dójú tì ẹ̀ mo ti disgrace ẹ̀ ṣé torí pé gbogbo wọn lọ sọ mí pé ò lówó. torí kò ń tọrọ owó epo ló ń tọrọ náà akíkọ̀ tó sọ fún mi bẹ́ẹ̀ yẹn. kí ló dé kí n má gbowó ẹnu ló fún mi tó ò lè fún mi. Tinúọlá múra sí i so àṣírí ẹ̀ máa tó tú àṣírí ẹ̀ máa tó tú Tinú ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ní tó lóhùn. túbọ̀ sùn ẹ gbà mí Jésù ẹ gbà mí ọkùnrin ó dájú something is wrong with this man o àbí kí ni túbọ̀ sùn wọ́n ti ẹ̀kú wọ́n. kẹ́kọ̀ọ́ lọ supply kẹ́ padà ó lẹ̀ ti dé látàárọ̀ yẹn kò táwọn contractors náà bá rí ọjà ọgbà dédìí you are in trouble. kí ló máa ń ṣe yín gan-an gbogbo àwọn ọjà tẹ́ máa kó lọ ló wà nílẹ̀ ilé kó lọ mo palu fún ẹ ọlọ́mọ yẹn káwọn contractors yẹn rọ́jà ọgbà lẹ́nìí kó tó mọ́ tó tara bọ̀ ẹ ṣàṣẹ kí ajáre supervisor dà. mo jáde lọ sí àwọn àdìgbò kan wọ́n ní àwọn bá kó ọjà wọn sí. wọ́n ti pè wọ́n náà ok ẹ make sure pé ọjà wọn ready wọn gbọ́dọ̀ má rí kó wọ́n dé báyìí kẹ́ máa kó sínú mọ́tò ni mò ń jáde mi ní pẹ́ dé. ó yà wọ́n yà kí á ti ní pẹ́ dé o. báyìí sà.
nǹkan tẹ́ máa ń ṣe nu yàrá ẹ̀ rè ẹ̀ mu tí ẹ̀ mu sìgá nǹkan tẹ́ máa ń ṣe rè ìwọ ṣé o lóbi ni dá mi lóhùn o lóbi ó yá gbalẹ̀ ẹ̀ lọ́sìn gbẹ́dẹ̀ náà. bọ̀ kí ni bọ̀ abẹ́bí mi ti fẹ́ kí ni. Àgbà yìí. Ìyíwọ ló gbà. This is total madness. Ha! Mo gbé láyé mi. Di méjì. Níbo ló ti rírú ọgbọ́n burúkú yìí? Ta ló kọ́ ẹ lọ́gbọ́n ọgbọ́n burúkú ọgbọ́n jàtìjàtì yẹn àwọn ló ń kọ́ ẹ? Di méjì bá mi sọ̀rọ̀ wọ́n mò ń bá wí bá mi sọ̀rọ̀ wọ́n mò ń bá wí. Mommy, stop giving yourself hypertension. Honestly, just stop it. Ẹ máa pariwo my friend hypertension. Yes. Ẹ kí n fúnra mi. Mommy, I mean, you should listen to my own parents. Kí ló ṣe ń gbá mi burúkú sọ̀hún? Ó sọ̀rọ̀ gbọ́ lébẹ̀rẹ̀ sí rùn. Ó ti wá dá mi lójú sí wípé ìmúkúmu tó ń mu ó ti fẹ́ dẹ̀ lọ́pọ̀lọ́ rú. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kó o mọ nǹkan tó ń ṣe mọ́. Jọ torí Ọlọ́run ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ fún mi? Sọ fún mi ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyá òní ẹ tó ní kó jẹ́ kó ń sọ̀rọ̀ kí ló fẹ́ sọ? Wọ́n já ti dàtí ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí. Gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wà pálapàla bó ló ti rí i. Ṣé fẹ́ bà mí lórúkọ jẹ́ ni o fẹ́ bà mí lójú jẹ́ ni? Well, the way things are, I can see you're not ready to listen to my own part of the story. Ó dẹ̀ kẹ́ gbọ́ tèmi. Kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mo ní kó gbádùn sọ́run tí mo bí ẹni kó dá mi lóhùn kò sí nǹkan kan tó fẹ́ sọ tí mo fẹ́ gbọ́. Wọ́n alákòóbọ̀ ọmọ játijàti. Well, as my mother, if you're not ready to listen to me, Mommy, I'm sorry. Mommy, excuse me, please. Ó fẹ́ fi mí sílẹ̀ níbí. Di méjì. Wàhálà ti dé mo ti dáràn. Mo ti bẹ̀rẹ̀ sí ní problem tèmi ti bá mi báyìí. Di méjì work out of me. Where is his room, sir? Room. Very good. So, that is so. You got to mention it. Ọmọ tẹ́ ń wá bọ̀ náà nìyẹn. What? Kill. Take him away. Well, let's see your mouth, boy. And follow us gently, or else. What have I done? Yes, sir. Deal with him. Come out everything with your body now. Come on, Daddy. Come on, everything.
sọ fún ẹ ti pẹ́ pé njọ́ tínú bá bí mi sí ẹ wà dọ́nù bọ̀ jọ kí ló fi rẹ̀ pè náà ọmọ bàbá olówó bàbá olówó tí ò ṣiṣẹ́ kó tó rówó ẹ̀ bàbá olówó tó jẹ́ pé oògùn owó ló ṣe bàbá olówó tí ò lágùn kó tó kọ́rọ̀ ọjọ́ right wọ́n á ṣe bó ṣe wọ̀n ẹ́ ò ń ṣe anyhow ó mú gbogbo ara ó fi ya tattoo bí ọmọ tí ò responsible jọ ṣòro pé wọ́n nìkan ni bàbá yẹn bí ni ó fẹ́ pa ó fẹ́ fún hypertension let me tell you ṣorí bẹ́ẹ̀ mi ò ṣe lẹ́tọ̀ọ́ sí kankan nínú properties bàbá yẹn láì gbàṣẹ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n àtàwọn àbúrò wa ò ní right kankan máa dijọ́ kan wà á mú bàbá yẹn wá fún lọ́rùn pa àbí kò fún hypertension àwa gan save kó ba lè jókòó ti gbogbo nǹkan tí bàbá yẹn ní àbí di méjì now tell me ta ni àwọn tó kọ ẹ àti pé tó bá tiẹ̀ wá tà tán kí ló fẹ́ fowó náà ṣe. ọ̀rẹ́ mi kọ́kọ́ kọ́ mi èṣù ló lò mí àwọn owó yẹn ọ̀rẹ́ mi mo fẹ́ fi ṣiṣẹ́ ni. mo fẹ́ fi ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. o tún parọ́ fún mi mo fẹ́ fi ṣiṣẹ́. Torture him till he confesses who and who are his advisors. Yes, sir. And if he refuses, take him to the hanging room. Yes, sir. Thank you. How much is my bill? 5,000 naira. Thanks for coming. Ẹ ṣé gan. Lẹ́yìn náà rí i. Àbí látàrọ̀ ta sì jókòó sí bíbá yìí tí kọ́sọ́mà mélòó lẹ́ni tó wọlé. Ìyẹn fi hàn wípé gbòòrò rẹ́rìn rárá. Àwọn ojú ni iná kò ń ṣàrùn mú. Èmi náà ti rí i pé ẹ̀kọ́ òṣojú mú mu. Àmọ́ ṣé kí n má tẹ̀? Ṣé bíi tiẹ̀ wà nù? Èmi tí mo mọ̀ pé ó tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Bí 30,000 péré mo bèrè. Nígbà tí ó ṣe 30 million. Ẹ máa gbọ́ Máa kówó jáde. Ṣé bí 30,000 péré lẹ bèrè? Ṣé rí ẹ̀jẹ̀ sọ fún mi? Ọmọ onífẹ́ ọ̀pọ̀ tí mo lè rẹ́ńdà fún mi. Ṣé rí ẹ̀gbọ́n yín? Wọ́n ṣe gba contract kan fresh one. Wọ́n dẹ̀ ṣe gbowó yẹn ni. Owó yẹn ṣì ń mí lé báyìí. Wọ́n wà ní báyìí. Ẹ bá sáré lọ́nà ẹ máa bá wọn. Wọ́n máa fún yín ní kankan. Ó fi ṣe pé ó já mi rárá. Ó já mi torí pé tẹ́lẹ̀ fẹ̀ kan tẹ́lẹ̀ máa dọ́dọ̀ wọn. Ṣé o rò pé orí ẹnìkan mo rò pin sí ni? Mo pín kélekèle fún gbogbo yín ni kọ́nà mọ́ pa gbogbo yín fún mi báyìí. Kí ni torí kí lọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ dá yín? Èmi torí irú mi ni. Máa dọ́dọ̀ wọn, máa dọ́dọ̀ wọn. Gbogbo yín pátá máa re yín kélekèle tówó tí mo fẹ́ fún wọn. Máa mú tí ẹ jàre. Bẹ́ẹ̀ tí ẹ rí, mo jẹ́rìí ẹ̀. Ẹ lè béèrè nǹkan tì lọ́wọ́. Èyí náà kó kàn tì mí wájú ni. Bẹ́ẹ̀ tí ẹ rí. Àlàkẹ́ rẹ̀ ṣe èèyàn mo mọ̀ bẹ́ẹ̀. Àbí kí n bẹ́ẹ̀ kà kó lè fàṣẹ. Ó pè ọkàn. Ṣé ti pé ni? Èló lẹ béèrè? Àbí o ṣe mo dúpẹ́. Náà ní tọ́wọ́ rẹ̀ o. Ó mọ̀ rí náà mọ̀ rí lò. Wàràwàrà lọ́mọ ẹ̀ta ń tà. Ajá máa wọ gbá. Àmì o. Ṣé mi lè máa jẹ̀gùn mọ́yán báyìí? Bí ti báwo? Ṣùgbọ́n tí mo sọ ni. Ẹ sọ̀rọ̀ síta ń sin náà. Mo sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n kò tí ì sí wàhálà náà kò rújú. Ọ̀rọ̀ kan ló ń gbénú mi ó wá ń ṣe fúkẹ́ fúkẹ́ torí bí sì ṣe ń gbénú mi tí n bá yìí sọ ó ṣeé ṣe kó lówó ẹ̀ súké. Bóyá kẹsàn án sìn. Ike gidi ni o tí ì ṣeré o tóyìn ó ṣe ké lẹ́yìn báyìí tí ó mọ ròkè. Ó le tó yẹn. Ó le jù bẹ́ẹ̀ lọ. Ó yẹ sọ ẹ̀jẹ̀ ń gbọ́. Tó máa lámùmọ́ra tó lè gbé sára. Ẹ sọ̀rọ̀ kí ni nǹkan náà ẹ jẹ́ kí n gbọ́ ẹ ti jẹ́ káyà mi máa ṣe bá. Mọ́nu ni o ò ń ṣe tẹ́tí kejì àbí kẹta ń gbọ́. Mo ti gbọ́ sẹ́. My dear.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ jẹ́ ká dárí ju di méjì àkókò nílò ọmọ burúkú fẹ́ kó bàjẹ́ òun náà dẹ̀ ti ṣe tán báyìí ó ti jáde olójú ó dá mi lójú pé kò tún ní ṣe irú ẹ̀ mọ́ láéláé. eléyìí. Please, the story won't repeat itself. Please. eléyìí lọ́mọ tó ti ń fa sìgá. àfàìmọ̀ ni bóyá kò ní máa mú gbó bẹ́ẹ̀ yẹn. Dádì, mi ò kí ń mugbó. gbẹ́nu ẹ̀ dákẹ́ ẹ rí ẹ̀dà pé ó kì í mú gbó ṣe bí àìmọye àmukù sìgá nu bánu yàrá ẹ̀ àtòdìndí pálí sìgá kan ó dẹ̀ lóun ò kì í mú gbó. dúró kí ló fẹ́ kí n ṣe fún ẹ gan kí ló ń ṣe fún ọmọ tí mi kì í ṣe fún gbogbo yín jù bẹ́ẹ̀ lọ kí ló fi ń kẹ́ ọmọ tí mi ò fi ń kẹ́ yín rẹpẹtẹ dáhùn you are in one of the best schools in this country pẹ̀lú àwọn àbúrò ẹ̀ náà. ẹgbẹ́ ẹ̀ tó dọ̀gá mi ó seriousness ẹ̀ ní kí ló dé tí wò lè emulate yẹn. Dádì ẹ má bínú sá mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá. you better don't torí ijọ́ tí ó bá tún ṣerú ẹ̀mí ní hesitate láti disown ẹ̀ má kọ́ lọ́mọ ni. kò yín ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má jẹ́ ká mú dé level yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dáríjì iṣu gbogbo wọn ló máa jiná fún wa jẹ lágbára lọ. ọ̀rọ̀ àtúntì gbọ́. Thank you, sir. ṣe Thank you, Daddy. wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀rẹ̀ ṣé o. Thank you, sir. ó jẹ́ kúrò ètò. Yes, ma'am. Tinú kí ló ṣe ẹ́ látìgbà tó ti wọlé ẹkún ló ń sun látàárọ̀ ìgbà wo ló fẹ́ sun ẹkún ìdáná kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an. Tinúọlá ó máa yí bá mi sọ̀rọ̀ àwọn méjèèjì náà la wà ń lé ń sìn kò sẹ́nìkan pẹ̀lú wa Ọlọ́run ló tún sì kẹta wa nǹkan tó bá ń ṣe ẹ́ ṣàlàyé fún mi ó ṣàmà ní nǹkan tó ń ṣe ẹ́ ṣe wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ni ìkan náà àwọn ọmọọṣẹ́ ẹ kówó ẹ lọ ṣánwó ṣọ́ọ̀bù ẹ ni tó máa ti ẹ̀wò ṣọ́ọ̀bù náà ó ṣàmà fẹ́nu sọ ni Tinú ṣé kò ń ṣe pé o ní ìdòwò láti fi ra ọjà ó wàá mọ bó ṣe fẹ́ ṣàlàyé fún mi bá mi sọ̀rọ̀ má dá ẹ lóhùn.
fẹ́ mọ̀ tó ṣe ẹ báyìí ẹkún tó ń wà mí látàárọ̀ ẹ̀ ń sìn tẹ́kùn ìbá dá wà lálẹ́ ṣe lára ń sìn tolú ẹ náà ló máa dà náà. Ogun kan tí ì bá ma. Tinu. Bambo. Alpha. Ṣé ti lọ wo property yẹn? Àwọn tó ń fẹ́ rà ṣán láwọn láìkẹ́. Good. Ẹ kí ló wá máa ṣẹlẹ̀ báyìí? Ó mọ nǹkan tó máa ṣe. Tèmi bá ti ń bọ̀ ọ́fíìsì lọ́la, màá kó gbogbo dọ́kúmẹ̀ntì yẹn dání. Ní kí àwọn náà pàdé mi bẹ́ẹ̀, àjọ sign agreement, kọ́ńdà ready láti sanwó mi immediately, lẹ́sẹ̀kẹsẹ̀. Kó àrẹ́jọ ṣe máa sanwó mi, yes. Okay. My dear. Yes. Gbogbo nǹkan tẹ́ ń sọ fún mi látàárọ̀ náà ni wípé ẹ ti ta léyìn láì sí ìdí pàtàkì kankan without any reason. Kí ló tún fẹ́ kí n sọ? Mo ní mo ti talé fáwọn tó nílò ilé, mo dẹ̀ ti gbowó mi sọ́wọ́, kí ló tún kù? Ó tún kù rẹpẹtẹ torí pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ. My dear, mi ò rí gbọ́ rí pé àyáwó ní báǹkì. Bẹ́ẹ̀ ni mi ò gbọ́ wípé ẹ gba owó lọ́wọ́ àwọn iléwó èlé kọ́lọ́run fi ṣe ogbón tó ṣe fún wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wá ṣàánú wa tán àkógbó ilé ìjọ tán kí la lè nídìí owó fún tó fi jẹ́ pé ká máa gbé létà ní nǹkan tó kù. Kò lè yé ẹ èmi onírìn lọ́rọ̀ yé bẹ́ẹ̀ ni mi ǹdẹ̀ fẹ́ ká sọ jù bẹ́ẹ̀ lọ jẹ́ ká filẹ̀ bó ṣe wà torí mi ò fẹ́ bínú má dẹ̀ jẹ́ kí n bínú bẹ́ẹ̀ ni jẹ́ ká sùn Ọlọ́run àjí wa. Ẹ má bínú àwọn olè kí n mọ̀. Ẹ ní sọ fún mi. Jẹ́ ká sùn ìyá ẹ̀. Woman, where are you coming from? Kí ló tó ń bẹ̀rẹ̀ ibi tí mo ti ń bọ̀ lọ́wọ́ mi? Má sọ fún mi pé ṣọ́ọ̀bù ló ti ń bọ̀. Ibo wa mo ti ń bọ̀ o. Ṣé wọ́n ti mú báyìí sọ nìyẹn? Ìwọ. Níwọ tó jẹ́ wípé 6 o'clock o ti wọnú ilé. Kí ló wá fẹ́ sọ fún mi kó dá ìdó di 11 o'clock? You don't deserve an explanation from me. Then who deserve it? Ask Golden. Tino? Tino? Èwo nú àwọn èèyàn ṣé wọn kówé púpọ̀ tí mo fi máa ń kọ ní èdè Yorùbá. Ìtẹ́sọ pé iná bá kú àfẹ́wò ojú lókèdè bá kú àfọmọ ẹranko aládìí ó sì ní ọmọ rẹ̀ àjọbọ ẹ̀. Ó tọ́ ni sórí àwọn òwe Yorùbá yẹn kò sí àṣàdànù ń bẹ̀ òdodo ọ̀rọ̀ ni. ọ̀dàdì kí ló wọ́n dé tẹ̀ ń ta dúkìá tó yẹ káwọn ọmọ yẹn jogún. Àbíkẹ́ Yes, Daddy. ó ṣe ọmọ mi sórí mo ti ń retí ìbéèrè látọ̀dọ̀ ẹ̀ torí mo mọ̀ pé ọmọ tó ní làákàyè nínú àwọn ọmọ mi ìdí tí mo dẹ̀ fi fẹ́ràn ẹ̀ nìyẹn torí ẹ̀ ni máa ṣe sọ̀tàn àdàbà kan fún ẹ̀ sórí àdàbà kan ó kọ́lé láàárọ̀ ọjọ́ ẹ̀ nírètí pé tí àwọn ọmọ òun bá dàgbà wọn a máa gbé bẹ̀
lóòótọ́ ó bímọ ó fọmọ ẹ̀ sínú ilé ńjọ́ kan ó wá wá oúnjẹ lọ nígbà tó máa padà dé kò bọ́mọ ẹ̀ ń bẹ̀ mọ́ ó retí ó remú kò rí ọmọ yẹn mọ́ wá ò pé kí lòun máa ṣe kò dẹ̀ nírètí pé òun tún lè bí ọmọ mi mọ́ láéláé tó bá wá jẹ́wọ́ làdàbà kí ló máa ṣe. Dádì, nǹkan tí máa ṣe. nǹkan tó máa ṣe. ẹ tún àkẹ́sù tọ́ pẹ̀lú mi o ẹ ṣòótọ́ pẹ̀lú mi o. ṣé ẹ dẹ̀ wọ̀ pé ilé kìí ṣe àkọ́pàá jẹ́ ọmọ tuntun. mo sì bá yín tà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ má wọrí sá. lóòótọ́ ni àmọ́. àmọ́ kọ́ ṣe rí àwa náà ní jẹ́ ṣòro ẹ̀ fún yín àgbàlagbà tó bá ń sáré bí nǹkan ọba ó ń lé nǹkan ẹ má wọrí owó yín wà yín tà. ẹ ṣọ́ chief ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀. ṣe mi ò ṣe máa bá wọn di mo ti ralẹ̀ lọ́wọ́ wọn dáadáa ó dẹ̀ ń ṣòótọ́ pẹ̀lú mi even tí ò bá ti fẹ́ ṣòótọ́ mi ò ní gbà fún. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kó wù mí pé pérépéré owó yín máa wà ní tax. tó important ni. ojúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ ọ̀la yóò ti rí bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ òkú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ṣé lóòótọ́ lẹ fẹ́ ta hostel yẹn ṣá. kí ló dé tí mi ò ní ta èmi ni mo mọ rísì tí mo fi fẹ́ ta. kí ni rísì tẹ ṣe fẹ́ talé tẹ fi ń talé tẹ̀ ń talẹ̀ ẹjọ́ ṣé torí òkú àná yín tó kú tẹ̀ rówó ṣe ni àbí tọmọ yín tó wà lọ́sípítù chief kí ló dé tó fẹ́ da orí mi rú kí ni mo ṣe fún ẹ̀gbọ́n tó fẹ́ yà mí wèrè. ìwọ gan ni kò má dára ẹ lórí rú o ti gbọ́ má dára ẹ lórí rú. alára òun wọ́n ló kó àìsàn kó àìwò kí n tiẹ̀ gan. chief tèmi ni wípé aráyé á béèrè lọ́wọ́ mi nígbà tó bá kó ti létà kan pé ṣé mi ò sí ń bẹ̀. wọ́n dẹ̀ náà sí bẹ̀ ṣé kéèna kó jù báyìí lọ. màá sọ pé mi ò sí ń bẹ̀. oh yes. kò sí wàhálà but nígbà tí ológìní máa fi máa pa odindi màálùú jẹ gbogbo aráalé àtàjì. inú ń bẹ ewúrẹ́ ń fẹsẹ̀ halẹ̀ bí ìmọ̀ tó fẹ́ folówó ẹ̀ ṣe ọ̀dẹ̀ pọ̀ ẹ̀. bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò. báwo kí ló ṣẹlẹ̀? ìgbà tí alákọ̀ọ́kọ́ ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀ bá ti sọ fún mi ẹ̀ bá ti pè mí má ti intervene. ok ẹ má wọlé máa mọ nǹkan tí mo lè ṣe sí ẹ má wọlé ṣe bọ́ yeah ok ma ó ṣẹlẹ̀ properties méjì mi ti bá wọn kí ni láti fẹ́ fowó ṣe. ṣé torí ọ̀rọ̀ yìí ni wọ́n náà ṣe fi iṣẹ́ sílẹ̀ tó wá pọ̀ sí. ó tó torí dájì bẹ́ẹ̀ ni ẹ̀ta properties méjì láàrin ọ̀sẹ̀ méjì tó ṣùgbọ́n máa fi parí ńkọ́. ọlọ́run ló mọlẹ̀ tí ó máa mọ́ ọ̀la ọlọ́run ló mọlẹ̀ tí ó máa mọ́ ọ̀la look wo etí ní kọ́rọ̀ sí èwe ikùn báyìí ní kọ́rọ̀ sí àgbà Stephen sórí ọ̀rọ̀ tó wà nú mi yìí bó ṣe rí gbẹ̀dùgbẹ̀dù yìí kò kéré lọ́jọ́ kò fọ́ lẹ́nu kò máa wò ní tiẹ̀. Daddy mi ò understand yìí I mean nǹkan tó dá mi lójú ni pé èmi ni first born yín. Oh yes. wọ́n dẹ̀ ní àkọ́bí ẹni èèyàn kì í fara pamọ́ fún un. tẹ́ bá ti wàá fẹ̀sùn kankan fún anybody mo fi ipò yẹ kẹ́ lè sọ fún mi because I want to know the reason behind you selling your properties. Stephen. Sir. You want to know? Yes, sir. Stephen, you can't. Bí
maybe for now bójú bá farabalẹ̀ àárín. gbọ́ngbọ́ngbọ́n bí ifá bó mọ̀mọ́mọ́ bí ọ̀pẹ̀lẹ̀ mo ní bó gbọ́ngbọ́ngbọ́n bí ifá bó mọ̀mọ́mọ́ bí ọ̀pẹ̀lẹ̀ sọlọ́gbọ́n ayé tó lè tọgbọ́n ayé ní kókó méjì aṣọ. Sọlọ́gbọ́n ayé tó lè tọgbọ́n ayé ní kókó méjì aṣọ. Ọlọ́gbọ́n ayé tọwọ́ rẹ̀ báṣọ. Onímọ̀ ayé tọwọ́ rẹ̀ báṣọ. Chief, mi ò fẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ ìdìbò ṣe yẹn lọ. Ẹ̀bẹ́yà torí mo ṣe ń transfer business pẹ̀lú yín for the first time. Òun ló jẹ́ kẹ́ máa rò bẹ́ẹ̀. Àti value ilé yẹn kò yẹ kó ju iye tí mo ná yẹn lọ. Bámbọ̀, mi ò rò pé ọ̀rẹ́ yìí nìkan ṣe. Tó bá nìkan ṣe kò ní máa sọ gbogbo tó ń sọ yìí. Kí ló rò náà? Ó rò pé mo fẹ́ ta lé ìjẹun ni àbí mo fẹ́ ta sun gbèsè? Àbó rò pé mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ business? Dáhùn. Tó bá ní kí ni àwọn nǹkan tí mo mọ̀ jù lára nǹkan tí mo mọ̀ jù ní kátàkárà. Káralé, káralẹ̀, mo mọ̀ ń pa ẹ̀ nítorí pé mo ń ta building materials. Now tell me, kí ló wá ń sọ pé ilé yẹn tó bá nìkan ṣe tó bá fẹ́ rà kò kọjá 100 million naira? That's all. Chief, ṣẹ́rí àwọn náà kàn yọ sí yín lọ́rùn ni o. Ṣẹ́rí pé àwọn gan mọ̀ pé ilé yẹn ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ẹ wo Chief, oníbàárà mi lẹ́yìn méjèèjì. Èmi ìbá ní kẹjọ pàdé láàrin. Wo Bámbọ̀, nǹkan tó ń try láti sọ kò yé mi. Ṣẹ́rí nǹkan tí mo try láti sọ ni pé nígbà tẹ́yìn ti ná ilé yẹn ní 90 million. Tí Chief dẹ̀ yarí sí 100 million. Ẹ jẹ́ ká pàdé láàrin, èyàn fi 5 million fún 90 million kò jẹ́ 95. Tí Chief náà dẹ̀ fara mọ́ 5. Ṣé lóòótọ́ ni ìwọ ọmọkùnrin yìí ṣé wọ́n yàn ẹ́ lémi ni kí ni mo ṣe fún ẹ gan tó fi ń ru ọkọ mi jìbìtì tó ń ta gbọ̀n kan tá a nílé ayé gan kí ló dé. woman kí ni nǹkan tó ń fẹ́ gan? Mo bèrè lọ́wọ́ ẹ ní kí ni tiẹ̀? Ìwọ ló ní ilé tí mo fẹ́ tà ni. Mo sá fún ẹ nílé mo tún bọ́ sí ọ́fíìsì láti máa transfer business mi ó tún lé mi débi báyìí kí ló dé gan náà? Agboola. Yes, orúkọ mi nìyẹn, kí ló wá ń bí? Tí mo sọ pé kó o má ta gbogbo nǹkan tá a ní tán torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Agboola. Ó kọ́mọ tó jogún èmi á jẹ ọgbọ̀n. Tábàárọ̀ ọmọ tó fẹ́ níláárí kó tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀. O ti gbọ́? Tó bá yá oògùn tó ń ṣe sí awálẹ̀ lára ẹ̀. Awálẹ̀. Gáà tó má jẹ́ kí n rí ẹbí mọ́. Kò sí wàhálà wàá bá mi lé. Bí wàá bá mi lé. Kitchen lọ́fíìsì ẹ. Mo gbọ́. Ẹ má bínú jàre. Báwọn obìnrin ṣe máa ń ṣe nìyẹn. Chief kò tiẹ̀ tó bínú ẹ mọ̀ pé bóbìnrin ṣe máa ń ṣe nìyẹn. Inú mi dùn pé tí ẹ understand that. Yes. Àlejò náà máa gba ikẹ́ ẹ̀. Ìyàwó mi. Iyọ̀ ọkọ mi. Ẹ mà káàsán. Ẹ káàsán. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ṣé ò wá sí torí wọn réwu yín lọ́sàn-án? Ẹrẹ́ lè yóò. Ẹnu sùúrù sí o. Ẹrẹ́ lè yóò ẹ káàsán. Ẹ káàsán wà. Ẹ káàsán. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹrẹ́ lè yóò. Ṣé kò sí? Ó ṣe. Kó má bàa fọ́ àbí kó sọnù nígbà tó bá jábọ́ tán ni mo ṣe ní ìwà báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Ọ̀rọ̀ ẹ̀gbọ́n yín ni o. Èwo nú àwọn ẹ̀gbọ́n? Chief ọkọ mi náà mo wá fẹjọ́ ẹ̀sùn yẹn ẹjọ́ chief ni. Kí ni wọ́n ṣe? Bẹ́ẹ̀ là ń bi ni. Ó tó bí ọ̀sẹ̀ mẹ́rin báyìí tó ti bẹ̀rẹ̀ wà pálapàla yìí. Mo dẹ̀ béèrè títí pé kí ni tó dé tó fi ń wúrú wà burúkú yìí ariwo tèmi yé mi lọ́kọ mi ń pa kiri. Kó tó wá di pé ará ilé mi á sọ mí lẹ́nu bí mi náà bá sọ lẹ́sẹ̀ kò léèwọ̀ òun ló jẹ́ kí n wá máa kí bá gbọ́ ẹ̀yin mọ̀lẹ́bí ẹ̀ ńkọ̀ọ̀kan o. Mọ́mí Stephen kí ni nǹkan tí wọ́n ṣe gangan? Ilé àti ilẹ̀ títà níra yìí bẹ́ẹ̀ ni gbogbo ń tá a fi àárọ̀ ọjọ́ wa kó jọ pátápátá lẹ́gbọ̀n yìí ti fẹ́ẹ̀ ta kí. Mo sì béèrè pé kí ló farú ẹ̀ kò dá mi lóhùn bóyá bẹ́yìn náà bá mi gbà yóò lè ṣàlàyé fún yín nítorí tó fi wúwo wà bẹ́ẹ̀. Ilé àti ilẹ̀ títà. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ṣé kí díẹ̀ ṣe pọ́n ti kó sọ́wọ́ gbájú ẹ̀ ṣá? Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Ó dáa kò burú nígbà tí wọ́n wá múlé àtilẹ̀ tí wọ́n ń tà tọmọdé kúnlẹ̀ rẹpẹtẹ kí ni wọ́n fẹ́ káwọn ọmọdé bá ń gbà tán bá lọ tán. Anyway kò tí ì sí láburú. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe rí mi ọmọ ọ̀rẹ́ mi kan ló tọwọ́ bomi gbòdì ó ní mo ní kí n sáré lọ yọjú sí kò pọ̀ nínú Ọlọ́run ọ̀jẹ́. tí má ti wá kúrò ńbẹ̀ ibi tí n bá báṣẹ́ dé lórí ẹ̀ máa pè yín ẹ̀yin máa lọ. Ẹ ṣe yọ yes ma. Ọlọ́run àṣẹ tìyín náà ojú òní tìyín o ẹ má jẹ́ kó pẹ́ o ẹ jẹ́ kí n kúkú gbé yín dání kí n já yín lẹ́nu. ó dàbẹ̀ ẹ jẹ́ n sáré tilẹ̀kùn gbà.
ọlọ́mọ máa jẹ́ rí nǹkan tó fi ní délé ni àfi kó yá ajá wà dáná wo má jẹ́ ń tàn ẹ́ inú ilé yìí ti sú mi kó yá dé mi o ṣùgbọ́n pé wọ́n nìkan láláfọ̀rọ̀ lọ ni rárá o ṣòro tó bá ti ń bọ̀ ṣáàjẹ́ kan máa gbé ẹ wá sí shop straight so that a máa lè ráyè sọ̀rọ̀ wa dáadáa. I can't wait to see you too. All right there. Bye bye there. Well done. Chinola. Ìwọ nínú ilé mi kò yẹ kó jọ mí lójú o. Mo ti mọ̀ pé ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhùn. Ìgúnnu kò dẹ̀ ṣàdédé gùn. Ìròmí tó ń jó. Èmi fúnra mi mọ̀ kó nílùú tó lù fún wa nísàlẹ̀. O wàá mú ṣìnà ẹ̀ o ṣe ní kọ̀rọ̀ mọ́. Gbangba ló kù inú ilé mi tó dẹ̀ mọ̀ kó mo wà nínú ilé o tún ṣe eléyìí. Tinú ta ni bastard tó. Má sọ bẹ́ẹ̀ mọ́ jọ. Ta ló níranù? Ìwọ gọ́gọ́ ló níranù. Ìwọ gọ́gọ́ ló níranù. Àbọ̀rọ̀ bóyá mi ò mọ̀ ẹ́ pẹ́lú àwọn kówèrè tó ń kó káàkiri. Chinola. Sórí ẹ̀ pèsè. Sórí ẹlẹ́sìnkẹ́ mi ló ń bá wí. Ìwà tó fẹ́ rawọ́ lè máa kó yà jẹ́ ẹ̀. Mo ní ta ló níranù tó ń bá sọ̀rọ̀. Yẹ́ mo ní ta ni. Màá nà ẹ́ ni. Ṣọfẹ́ náà mi. Màá nà ẹ́. Ṣọfẹ́ náà mi. Tinú máa nà ẹ́. Bí ẹ dà. Try economy. Ṣé òun gbọ́dọ̀ ṣe ń sọ káàkiri níta tó ń clamor káàkiri pé stop violence against women? Ṣé àwọn obìnrin bíi ẹgbẹ́ mi báyìí? Kò ní sọ́kùnrin ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa gbé ẹ. Wọ́n máa wọ́ọ̀dì ẹ lọ síbi tó fẹ́ lọ. Try ẹ̀ wò. Tó bá dánwó ẹ̀ wò ló lè tẹ̀lé. Tó bá dánwó ẹ̀ wò ló lè tẹ̀lé wá jáde. Irọ́ ló pa. Ó máa jáde ní. Irọ́ ló pa kò sẹ́ni bọ́dì tó máa lé mi. Kò sẹ́ni bọ́dì tó máa lé mi. Èmi sọ fún ẹ tó bá dánwó ẹ̀ wò ló lè tẹ̀lé ó máa jáde ní. Mo ní ta ló ń bá sọ̀rọ̀ ta ni stupid wèrè oníranù aládánwò tó ń bá sọ̀rọ̀. Lọ́wọ́ má ṣe pé mọ́. Ọlọ́run Elédùmarè mo bẹ̀ ẹ́ ni o mo bẹ̀ ẹ́ má jẹ́ káwọn ọmọ mi ṣe orí burúkú o má ṣe àwọn ọmọ lórí ìranu o má ṣe wọ́n lórí gbogbo ìpè tí wọ́n mọ ọkùnrin iṣẹ́ má jẹ́ kó ṣe lórí àwọn ọmọ mi o àwọn ọmọ tèmi lè ní bá sọ̀rọ̀ òṣò ti gbọ́. Má ṣe pé láwọn ọmọ mi kó ṣọ̀rọ̀ ẹnu ẹ̀wọ̀ ọkùnrin yìí o ṣọ̀rọ̀ ẹnu ẹ o. ó lè máa wá jọ ẹ lójú táwọn ọmọ yẹn bá ti dé tán bá rí mi tèmi àti wọn fojú kojú báyìí wọn ò ní dénú lé yìí ṣé o ti gbọ́ ọ̀nà màmí náà lọ straight mo lè jẹ́ káláì ní ìkànṣe kókó wa. gbẹ́nu sọ ń jà kí ni mo bá sọ kí ló ń sọ ìwọ pẹ̀lú ta lẹ́ ń sọ owó rádà tó sọ lẹ́nu àgbà ọmọ mi ṣé mo sọ̀rọ̀ àwọn ọmọ mi ni wọ́n ní ta ni wèrè ta ni dìdìrín ta ni dìgbòlú kí tó bá sọ̀rọ̀. ìwọ gọgọ ló ní ìranù ìwọ ló lóṣì ìwọ ló ní ìranù tó kọ́ọ̀sì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé torí mo dákẹ́ láti jọ èmi ò sọ̀rọ̀ ó ti wá tọwọ́ bọ̀ mí lẹ́nu báyìí òjò rẹ ti wá ṣú báyìí ó dẹ̀ máa wá rọ̀ ìsí tí mo fi ń ké kiri bí egbére nínú ilé ìwọ ìgọgọgọ ni ìwọ nìkà ìwọ ni mo dẹ̀ máa fi hàn ẹ́. ìní pọ́blẹ́mù tó ní woman yìí. má wulẹ̀ pariwo mo máa fi hàn ẹ́. kí ló ń gbé kiri kí ló wà ń bẹ tí o ti bẹ̀ kúrò kí ni. nígbà tó ti wá mọ̀ báyìí nǹkan kí ló fẹ́ ṣe gbélé sànjọ́ mo ní kó sún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n màá tó sùn wàá dìde èmi á jókòó èmi mà ní èmi kan fọ́ tó kọ̀kọ̀ púpọ̀ ọ̀hún lọ́bìnrin ní ìgboro ayé ni máa gbọ́ ẹ lákẹlẹsẹ̀ kó tó di pé o fi ẹsẹ̀ rìn èmi á ti bí ọmọ inú mi ọ̀bí ó ń dùn ẹ́ ó fẹ́ ké ó ti kọ́ ọ̀tẹ̀ má yẹ kó dùn ẹjọ́ àjọ lọ́kàn ní àsọkalẹ̀ àǹfààní ó ti mọ̀ kíkan. fi mi lẹ́sẹ̀ sílẹ̀ jọ. tinú máa ṣe tó báyìí dáríjì mi torí Ọlọ́run mo fẹ́ lè dá àwọn ọmọ ẹ̀bẹ̀ jọ ṣàánú mi èmi náà ti ṣe tán kí n tó mọ̀ pé kò dáa ó dẹjọ́ tinú foríjì mi jọ tó yẹ. fi mi lẹ́sẹ̀ sílẹ̀ má fi ọwọ́ burúkú ẹ̀ má tẹ̀ fi kàn mí rárá fi mi sílẹ̀ ìkà ni ẹ ìkà ìwọ ó mọ̀ pé ó ní ìwà burúkú ó ṣe nǹkan burúkú tó bá ìpamọ́ ó dẹ̀ máa halẹ̀ mímí nínú ilé ó máa ṣe bí pé èmi gangan lẹ́lẹ́ṣẹ̀ láì mọ̀ pé wọ́n gangan lè ṣù ọkùnrin máa burú o inú èèyàn máa jiyàn o àṣewọ̀ lè ṣù àṣewọ̀ nìkà ó dẹ̀ máa ṣọ́ mi lọ́wọ́ ó máa ṣọ́ mi lẹ́sẹ̀ nínú ilé ó máa suspect gbogbo movement mi ó dẹ̀ mọ̀ pé ìwọ gangan iṣẹ́ ọwọ́ ẹ̀ ò dáa ìkà ni ẹ́ ìkà ni wọ́n ọmọkùnrin ìkà ni ẹ́. mo ti gbà pé kà ní mi èmi náà dẹ́gun fẹ́ kúwọ́ náà gbà pé ṣù ló fà dáríjì mi. fẹ́ẹ̀sẹ̀ mi sílẹ̀.
ṣe nǹkan tó tó báyìí. Mo kò mo ti ṣe ẹ̀fẹ̀lẹ̀ dá ọmọ ẹgbẹ́ jọ torí torí láì jẹ́. Èmi ni màmá mi. Yes, ma. Fine, ma. Sure, mom. Yes. That's why I put us one of the best crime around the globe, ma. Yes, ma. Hold on for ma. Hello, mommy. Say me, ma. Mo ti ṣe kí má rí ilé mi o. Tí má fẹ́ rí ilé mi. Má sì kílára ọ̀la ni mommy. Àwọn náà wà bí báyìí, ma. Wọ́n ń gbọ́ yín, ma. Speaker ló wà. Yes, ma. Bọ́dá mi. Ìwọ náà ni, ìwọ ni mò ń bá wí. Ẹ̀wọ̀ màmí wàhálà yín pọ̀ jù. Kí ló dé náà? Ẹ wò tẹ́ ṣe ń pè yàn gan, tẹ́ ṣe ń pè gbègbè. Báwo ni mo ẹ̀bẹ̀ kí n concentrate? Ṣáà má gba àwọn ọmọ tèmi lọ síbi kankan. Mo ò gbé wọn lọ anywhere. Tẹ́ bá fẹ́ máa tuyàn, tẹ́ bá fẹ́ máa calm yàn down ẹ̀ máa pè díà. Mo ṣáà ti gbọ́. Mo ti gbọ́ wá sí ìṣẹ́. Níbo ló rán mi? Ètò ti rí nǹkan tẹ́ fẹ́ lọ tà ń bẹ́ àbí? Ẹ wò lẹ́yìn eléyìí mi ì lè sọ nǹkan kan mọ́. Ọlọ́run ṣe gbogbo mọ̀lẹ́bí ẹ̀ ti fẹ́ gbọ́ tán. Ìyẹn àwọn ẹbí tó wá bí kọ́lé mi. Àbí? Mo ní ṣe àwọn ẹbí tó wá bí kọ́lé mi. Ó ti bọ́ sọ́wọ́ 419. 419 ti bọ́ sọ́wọ́ ó ti gbé ẹ. Ẹlẹ́dàá mi ò. Gbọ́ngbọ́ngbọ́ngbọ́n bí ifá. Kí ló ń ṣe ìyá yìí gan-an? Kí ló ń ṣe ọmọbìnrin yìí? Ṣé gbogbo ayé ló fẹ́ rojọ́ mi fún pé mo ń ta nǹkan ní mi ni? Ẹ̀gbọ́n mi, ẹ̀yin náà ẹ̀ gbọ́ last week tó jáde lẹ́nu yìí. Ẹ̀ ń ta nǹkan ní. Àwọn wo lẹjọ jókòó tẹjọ ń rò? Ta ló ní kẹ́ ló máa ta nǹkan ní kí wọ́n máa kówó fóun? Ẹ̀yin àtàwọn 419 jọ gbìmọ̀ papọ̀. Wọ́n ní kẹ́ máa ta property yín kẹ́ máa kówó ẹ̀ wá. Ẹ ti jọ múlẹ̀ kí kẹ́ má sọ fẹ́ nìkankan. Ẹ bọ́ tí ẹ bá ti ẹ̀rọ tara yín tẹ́ bá wò pẹ́ ti dàgbà. Ẹ wo tàwọn ọmọ tẹ́ bí sílẹ̀. Túbọ̀ sùn. Sá. Má fọkàn mi lẹ́bi. Má fọkàn mi ní bí ó ti ń dùn mí rárá àti rárá. O ti gbọ́? Má fọkàn mi lẹ́mi. Má bá mi sọ̀rọ̀ àwọn ọmọ mi mọ́. Kí ló dé? Bàbá tèmi ò fowó kẹ́ mi. Kò fowó kẹ́ mi rárá. Àti inú ẹrọ̀fọ̀ dìde ni mí. Inú ìgbà gómìnà àrèwò dẹ̀ ti ń ṣẹ̀ṣọ́. Ọlọ́run dẹ̀ ṣe. Ṣé mo ṣe fún gbogbo yín dáadáa? Ta ni mi ràn lọ́wọ́? Mo ṣe fún yín. Tá bá rí ọmọ kankan tó fẹ́ di olówó àbí tó fẹ́ lówó lọ́wọ́, kó mójútó ṣẹ́ ẹ o. Kó má bàa ṣiṣẹ́ ogbó. Bóyá lẹ mọ̀. Ẹ jẹ́ n tètè fi yé yín tí ò bá yé yín dáadáa o. Mi ò ní pẹ́ gbé for sale sínú ilé yìí. Kí lẹ sọ? Ọlọ́run mà ní jẹ́ kẹ́ ríru ẹ̀. Ẹlẹ́ tún fẹ́ gbé fọ̀sẹ̀ ìlélẹ̀ lórí. Tẹ bá wá gbé fọ̀sẹ̀ lórí tẹ bá tún ta ilé. Àwọn ọmọ tó lọ ń jogún fún yín níbo lẹ fẹ́ kan forí pamọ́ sí. Ẹ̀yin àbúrò mi ẹ pín wọn àwọn kọ̀ọ̀kan. Ẹ̀yin àti ìyàwó yín mo lè fẹ́ gbé. Fi wá sílẹ̀ Olúwa lolùṣọ́ àgùntàn wa. Àwa kì yóò ṣaláìní àmọ́ ṣá tó bá jẹ́ fún ni ẹ fura o. Tó bá dẹ̀ jẹ́ èdè náà ni dẹ́ẹ̀dẹ́ o. Dẹ́ẹ̀dẹ́ mìràwé ń tán lọ o. Ẹ̀gbọ́n mi ti kó sọ́wọ́ papò tí ó ní jìbìtì ní. Ẹ ti bọ́ sọ́wọ́. Kí ló dé tẹ́ ẹ jẹ́wọ́ fún wa ká dẹ̀ mọ̀ bí tá a ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí? Bọ̀dá mi. Àbúrò mi. Àyàmàsílẹ̀ máa dábàá jẹun kù fẹ́ yẹlé. Ó jẹun kù fẹ́ yẹlé. Òròfó lè jẹun kù fáwọ́kọ́ sílẹ̀. Òkété tó dàgbà ọmọ rẹ̀ ló máa mú ẹ̀.
lọ́la. Èbí nítorí ọmọ lòun la ṣe fi ṣiṣẹ́. Kí n lọ kí n lọ́la. Tẹ́lẹ̀ máa léye máa ka kéékèèké. Kò sí kankan sẹ́. Ṣé kí n lọ pé mọ́mì wá? Bóyá tó bá wá, ẹ máa lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. Má ṣe ìyọnu. Má kí ọmọ mi ṣùgbọ́n. I'll be fine. They're sure. Come on. I'll be fine. Smile before I go. Good night, brother. Sugar. Good night. Yes, coming. Ẹjọ́ ìdáríjì mi. Kí ló dé? Daddy. Mo ti dáríjì ẹ. Láti ìgbà tó ti bẹ̀bẹ̀ yẹn náà ni mo ti dáríjì ẹ. Daddy ẹ ti dáríjì mi. Daddy ẹ kàn sọ lẹ́nu lásán ni. Kí ló rí? Daddy, mo mọ̀ wípé ìwà tí mo wù, nǹkan tó mú yín ta àwọn properties nìyẹn. Tí ìbá ti gbìyànjú láti ta kan lára wọn lẹ́yìn, mo mọ̀ pé ẹ ní lérò wípé ẹ fẹ́ ta àwọn properties tó kù. Daddy, ẹ dẹ̀ máa wo àwọn ọ̀rẹ́ kan tí mò ń bá rìn báyìí. Àwọn ló sún mi sí gbogbo ẹ̀ o, Daddy. But right now, I've turned a new leaf. Daddy, tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mo ṣe ti tàn mí, Ọlọ́run bá mi fi lẹ́yìn lálẹ́, Daddy ẹ jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ kó tó méjì. Ọlọ́run mọ̀ pé láti inú mi wá ló ti dáríjì. Mo fẹ́ kó mọ̀ pé kì í ṣe nǹkan tó ṣe nígbà yẹn ló jẹ́ kí n ta àwọn properties mi. No. Lóòótọ́ tí ò bá sí tó ṣẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò ní dédé ṣe. Ṣùgbọ́n ìdí yẹn ó kọjá òye ẹ báyìí. Ó kọjá òye ẹ. Má wọrí, láìpẹ́ láì jìnnà ìdí tí mo fi ń ta properties mi á jáde, gbogbo iná dẹ̀ lè máa rí. Ok? Má wọrí. Àgbà lọ́sùn. Thank you very much, Daddy. Thank you, sir. Okay. Have a wonderful rest. You too. All right, sir. Yeah. Mo ń bọ̀ sí mo ti kó gbogbo document dání. Ẹni kan dúró lè mi. Mo ń bọ̀. Ẹ ti bọ̀. Kọ́lẹ̀, ẹ̀yin gan kéwé lórí ọ̀rọ̀ yìí púpọ̀. Ńgbà tẹ́ ti rí bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńlẹ̀ bá ti jẹ́ ń gbọ́. A rò pé nǹkan tápá wa máa lè kà ní. Ṣùgbọ́n a ti rí pé ọ̀rọ̀ dádì ò gbójú bọ̀rọ̀ báyìí. Nǹkan tí mo ṣe torí ẹ̀ wá bá yín nìyẹn. Ọ̀dà, kí wàá ló sọ pé ó sùn débẹ̀? Wọ́n sọ kọ́kàn. Tàwọn yá wọn ló ń sọ.
tó ń yóò. bẹ́ẹ̀ni. tí ẹ yé ní fi ń kó dúkìá tó fi ọwọ́ rẹ̀ kó jọ láàárọ̀ ọjọ́ ayé ẹ̀ tí ń tà á dànù. ọ̀dà ìrókò tó wọlé agbẹ́dùn ibi ọ̀dà ló wó sí. fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ rí èmi gan ti ń jẹ́ lẹ́nu mò ń rò lọ́kàn pé mo fẹ́ wá kí àwọn àna mi ń bàdàn n ó fi òkú kan pẹyẹ méjì. Okay. ẹ máa retí mi. ẹ ṣé dáre, thank you very much sir. ẹ ṣé. n ó pè ọ́ tí n bá ń bọ̀. ẹ jẹ́ kí mi tètè máa lọ nítorí kókó tó gbé mi débi báyìí nìyẹn. èmi ò sì múra àlejò ẹ lọ́wọ́ o kí wọ́n fi ṣe ọ́ lálejò báyìí. láti ẹ̀ má wọ̀ọ́rì. mẹ́tẹ̀yìn ológun rí pápápá lọ́rọ̀ yín. ẹ̀yin nìkan má bínú sí mi. kálí. ìgbà yẹn fi epo sí mọ́tò yín tẹ́ bá ti ń bọ̀. Ìṣọ̀lá èyí àpọ̀jù adásọ bẹ́ẹ̀ ni ó jogún ẹ ṣé dáre. ọmọ ológun ẹ̀sìn ọ̀gùnlẹ̀ láyọ̀ ìran bàbá wa ní mọ̀ náwó bí èyí ọ̀kálẹ̀ yóò dá fún ọ̀hún ọ̀gùnlẹ̀ ayọ̀ ẹ wo olórí ẹbí kí lẹ fẹ́ wá ṣe lọ́dọ̀ mi kí lẹ fẹ́ wá mo ṣe máa ní kí ẹ má wá lé mi ó dà ẹ má bínú mi ò bá irun jọ kọ́tà àdọ̀tí ẹ má bínú mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ti wá rojọ́ mi dọ́dọ̀ ẹ̀yin náà àbí kò sí problem màmá retí yín ṣùgbọ́n ẹ ṣe kíní kan fún mi jẹ́ káwọn àbúrò mi wà bẹ́ẹ̀ ẹ pé Mọ́súnmọ́lá àti Bọ̀sún ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ kí Bọ̀sún dẹ̀ mú ìyàwó ẹ̀ dání ẹ jẹ́ kó mú dání then èmi bíbá yìí gbogbo àwọn ọmọ mi àti ìyàwó mi gbogbo wa àjọpéjú màmá retí yín ẹ ṣé màmá retí ó dà ọ̀sán ẹ sọ. gbọ́ngbọ́ngbọ́n bí ifá bó mọ̀mọ́mọ́ bí ọ̀pẹ̀lẹ̀ mo ní bó gbọ́ngbọ́ngbọ́n bí ifá bó mọ̀mọ́mọ́ bí ọ̀pẹ̀lẹ̀ kò sọ́lọ́gbọ́n ayé tó lè tọgbọ́n ayé ní kókó méjì aṣọ sọ́lọ́gbọ́n ayé tó lè tọgbọ́n ayé ní kókó méjì aṣọ ọlọ́gbọ́n ayé tọwọ́ rẹ̀ báṣọ onímọ̀ ayé tọwọ́ rẹ̀ báṣọ. ẹ dákun ò sí ẹ bínú pé mo pẹ́ kó sì lóní ẹ má bínú sí mi yọ̀dà fún ẹ dìde ẹ dìde ẹ má bínú sí mi ó jàre Agboola ìwé mímọ́ rẹ o ọ̀rọ̀ Ọlọ́run ni kí n tó sọ ohun kankan níbi tá a wà yìí lónìí gbogbo tó ń bẹ́nu ìwé ọ̀rọ̀ Ọlọ́run yìí ni wọ́n fi bẹ̀ ọ́ nítorí pé láti ìgbà tí àwọn baba ńlá wa ti gbàgbọ́ ńlá àwọn òbí wa fi lé a lọ́wọ́ ńgbà wọn ti gbẹ̀sìn ìgbàgbọ́ gbogbo tí ń bẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run yìí ni mo fi ń bẹ ìwọ Agboola àti ẹlẹ́dàá àwọn baba wa tó ṣẹ̀ wá sílẹ̀ kí ló fà á kí ló dé bọ́ tó fi ń ta gbogbo àwọn dúkìá rẹ̀. á dáa fún yín o bàbá. ẹ pẹ́ fún wa ẹ̀gbọ́n mi ẹ sì wá jìnnà nǹkan yóò ní bàjẹ́ àsìkò ọ̀rọ̀ tó láti sọ náà nìyẹn torí ẹ̀yin àgbàlẹ̀kùn ẹ sọ pé tó bá dé ojú ṣuṣu ìdí àlá ọ̀pá mi owó lọ́pàá. ẹ wo ohun èmi náà kí n máa kó dúkìá mi ta ohun mi kí n ya àgà kí n kọ́lé kí n máa fi ẹnu kí n fi túká kódà ohun mi kí n jẹ́ àkótí létà ẹ gbọ́ bí o bá nídìí ẹ̀gbọ́n yẹn ní jẹ́ kó mọ́ lù ṣùgbọ́n ẹ̀yin bàbá wa lè sọ pé téèyàn bá fẹ́ ọmọ tó fẹ́ ìyá tó bá bí lẹ́jọ́ ara àwíjàre rò. àárín nǹkan rí. àbí nínú
nígbà tí ìyá ń gbolú ilé wọlé tọmọ náà ń gbẹ̀kùn lé wọlé tí ìyá ń gbowó ẹran tọmọ ń gbowó àtíkè bàbá Àbíkẹ́ o ó rántí ìjọ́ kan tẹ́ dé láti skul tí mo bá ẹ sọ ọ̀rọ̀ kan tí mo sọ ìtàn àdàbà fún ẹ tí mo ní ó kọ́lé ó wá fọmọ ẹ̀ síbẹ̀ nígbà tó wá yá tó jáde nígbà tó máa padà dé ó bá lé bẹ̀ kò rọ́mọ ẹ̀ mọ́ àdàbà yóò sì nírètí pé òun máa bímọ míì lọ́jọ́ iwájú mo ní tó bá jẹ́ ìwọ ni àdàbà yẹn kí ló máa ṣe. mo ní tó bá jẹ́ pé mi àdàbà yìí máa tó ilé náà ká torí tí màá ta ilé náà ọmọ ọlọ́mọ ló máa jogún ẹ̀. kárí my dear bàbá ìdí nìyí tí mo fi ń gbé ilé mi ta. ẹ dákun agboola tí n bá ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí yé mi rọ mú pa kò yé mi. kò yé mi gan. bàbá kò lè yé yín kò lè yé yín ṣùgbọ́n àwọn tọrọ kan ó yé wọn bàbá. túbọ̀ sún. sá. àbí kò yé wọn náà. èmi ò ní sani kọ́tẹ́ ń sọ bí akẹ́tọ̀ mọ́lẹ̀ sí dáadáa kó lè yé wa. túbọ̀ láyé mi dáadáa. mo súnmọ́ la ó yé àbí ò yé. ó yé mi jù. rárá o nǹkan tẹ̀mí ń sọ ni wípé wọ́n ní tínú ilé kan bá ń tò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà túbọ̀ sọ ṣé òkúta àjọsìn ṣé ẹsẹ̀ ò ti máa yọ ọ̀tà rẹ̀. kí ló dé tẹ̀yìn obìnrin máa ń gbọ́rọ̀ sí ọ̀rọ̀ tí ó tọrọ wáyé. di méjì fẹ́ gbé létà olórọ̀ tí ò tọrọ ni ṣé ó dìgbà tó bá tó yín bàbá ẹ̀ lọ́rùn tó yín sẹ́yìn tó pa á ló tún máa mọ̀ pé ọ̀ràn ńlá ló ń dá. Adésùnbà, point of correction. Díméjì ọmọ mi ni Ọláwùmí ọmọ mi ni abẹ́lẹ́jayún lásán lẹ́gbọ́n mi jẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ méjèèjì tó bá ti wá wà pẹ̀lú wọn lé tó wà pẹ̀lú ẹ̀gbọ́n mi ní kẹjọ máa dárò àwọn àṣà òní bàbá wọn tó bá ti wà pẹ̀lú mi má tó tú ẹ̀sọ́ wọn láyé àti láyé. ṣe bí yẹn láàrin èmi àti wa àtọlọ́hún lájọ mọ̀ pé wọ́n ni bàbá wọn gbogbo yẹn kọ́ ni tèmi bá wà ní pé kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àdúrà náà la máa gbà pẹ̀lẹ́ máa ṣe sùúrù tó pọ̀ máa dẹ̀ bá ọmọ tí bí náà sọ̀rọ̀ pé kó ní sùúrù sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ dáadáa máa fọgbọ́n kan bá sọ̀rọ̀. bá a sọ̀rọ̀ bí àbúrò bàbá. máa bá sọ̀rọ̀ wọ́n ló mọ̀ bá sọ̀rọ̀ bí àbúrò bàbá àbí kí n bá sọ̀rọ̀ bí ọmọ mi. What is it? ṣé mo ní mi ìmọ̀ pàbúrò bàbá ni mo ní máa bá sọ̀rọ̀ anyway. ṣé bí mo ti pè yín tẹ́lẹ̀ pé mò ń bọ̀ nígbà tí mi wá retí ẹ̀ tí mi rí ẹ̀ ṣé mi ní bá tèmi lọ. ọ̀nkú ṣe fẹ́ gbọ́ kẹ́ ẹ dúró fún mi ó ṣàǹfààní fún yín lénìí ju kẹ́ ẹ lọ sí 100 million lọ. 100 million máa ló pé kí ló fẹ́ sọ tútú bẹ́ẹ̀. ewu ni torí pé ewu ń bẹ lóko ló ń gé fúnra ara ewu ni ṣẹ́yìn ò gbọ́ tán àwọn ìrìn ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ rí ni. ìtàn kí ló bá tàn wá nù gbọ́rọ̀ kí sọ wo mo sún sọ nǹkan tó bá fẹ́ sọ. báwo mo ṣe wá fẹ́ sọ̀rọ̀ ìbáwọ̀ ọlọ́run ọ̀nkú ẹ ti rà níhà mẹ́wàá ṣe yín nítorí ṣe yín gan kọjá mẹ́wàá bó láti wá sọ ẹ jọ ṣé kò sẹ́ni kankan mi ẹ ṣe jáwọ́ yàrá yín kí n lọ sọ ohun tí mo fẹ́ sọ yìí. yàrá kò nídìí yàrá kò nídìí yàrá kò séèyàn lára àrùn àtọ. kò sẹ́ni kankan nù ní. a ní ẹ jáwọ́ yàrá. ó dà bẹ́ẹ̀ bá ní sọ ní sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ni kì í sọ ẹ̀ dẹ̀ ní òsẹ́ni kankan lára àǹtí. èmi pẹ̀lú ẹ̀ là ń sọ̀rọ̀ adẹ̀ ń gbọ́ra wa kò sẹ́ni tó ń gbọ́n tá à ń sọ. ó dáa ṣẹ́yìn mọ̀ pé inú ọmọ mẹ́rin tí sùn bọ́ lòun bí fún yín méjì péré ti yín bẹ̀ méjì tó kù tí í ṣe ti yín àlè ni ọmọ àlè ni wọ́n. ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu mo sùn kí ló ń ṣe ẹ gan-an ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu yìí what do you mean. ọ̀nkú ẹ ṣe fọ̀rọ̀ òyìnbó lẹ̀ for now ẹ fọ̀rọ̀ òyìnbó lẹ̀ ká láti ṣe ayé yín kó lè bá àmà àti ṣe àlójẹ́ ń wá bá yín ṣe fẹ́ gbọ́ Stephen àtàbí kẹ́nìkan lójúlówó ọmọ yín ṣẹ́yí Láwùmí àti di méjì tí túbọ̀ sún ẹ̀gbọ́n mi tó jábúrò yín ni. túbọ̀ kí ló pé. túbọ̀ sùn. túbọ̀ kí ló pé. túbọ̀ sùn.
lọ́wọ́lọ́wọ́ báyìí Túbọ̀sún àti Sùnbọ̀ wọn bẹ́ẹ̀ ń bi tán ti jọ ń dámọ̀ràn lórí ọ̀rọ̀ di méjì ṣé ni mo bẹ́lẹ̀ ń gọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí tí mò ń gbọ́ ọ̀nkú orí mi fò lọ ní tó dìde nù mí báyìí ó tápá mo ní ikú dé àti ṣe gbọ́rú eléyìí ẹ wò ṣẹ́yìn ò mọ̀ ni ṣé àfúrá ni ṣẹ́yìn ò rí súra di méjì kò jọ Túbọ̀sún ni àti pé tá bá ní káwò dáadọ́ ń kú ẹjọ́ ọmọ ọkọ wo ni ó dìé dénú tí ó ronú wípé òun fẹ́ ta lé mọ́ bàbá àwọn lórí. kí tí ìwọ máa lè ti pé àfúrá ni èmi kàn ṣàfẹ́kẹ́ ẹ̀ mọ̀ wípé méjì nítorí yín tó jẹ́ tiyín ní tòótọ́ àwọn méjì tó pé èṣe tiyín o. dẹ́ẹ̀dẹ́ o ẹnà sùúrù sí o tẹ́ ń ṣe yìí ó léwu bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣọ́ọ̀tì ni ẹ̀jẹ̀ ń ṣọ́ọ̀tì lọ ẹnà sùúrù sí o nǹkan tí mo kàn fẹ́ kó yé yín ni pé kò ṣógun tó lélẹ̀ tí ò ní ní solution ẹ wò ẹni sùúrù o ẹni sùúrù ẹ mú mọ́ra o ẹ mú mọ́ra o. mo sùn. sá ẹ sá alájọbí náà mo rò kì í ṣe nǹkan mi. ẹ ṣé mo dúpẹ́. wá ǹjẹ́ o mọ ìtumọ̀ owó tí mo fún ẹ? owó kí ni tòjọ́ jẹ́ owó thank you lọ. ó ṣòwò thank you owó pé kí etí mẹ́ta kó má gbọ́ ọ̀rọ̀ yìí ni o jẹ́ kó mọ láàrin èmi àti ẹ yàtọ̀ fún pé mo fún ẹ lówó mo fi alájọbí bẹ́ẹ̀ má sọ fẹ́ nìkan kan ó ti gbọ́. ó túmọ̀ sí pé owó short up lẹ fún mi kì í ṣe owó thank you ó yé mi jù. ó yé mi bí ẹ ṣe ẹ ló rò ó láti rò ó fún wa. wá rí báyìí sí ṣe rí báyìí sí bí ẹjọ́ mi àwíjàre ìdí nìyí tí mo fi ọ̀rọ̀ síkùn bí àgbà tí mo fi gbígbọ́ ṣaláìgbọ́ ìdí ẹ̀ nìyẹn o tí mo fi ta lémi kù méjì fáwọn ojúlówó ọmọ. Just tell me this is not true. I'm waiting. Ìwọ ilẹ̀ ríkà ilẹ̀ rèké ìwọ ilẹ̀ nígbà tó ríkà tó sì rèké kí ló dé tó tún jẹ́ wọ́n gbórí rẹ̀ pàṣẹ Sùnbọ̀ Bọ̀sún ìka èèyàn lẹ́yìn méjèèjì ọ̀dàlẹ̀ sí ní ẹ ti kó ẹ̀gún wọnú ẹbí wa ẹ ti bí òkú ẹbí wọn àbọ̀ wo ni wọ́n jẹ́ fáwọn baba ńlá mi o. ní kíni. What do we do? Well, I'm waiting for our father to come take us home. Adaba janku felese semare orofo janku fawoko orofo ne janku fawoko adaba
Araba kinda na Adaba ke